Kan tó gbé Tinubu débi tó dé nìyẹn. Ó kàn yí. Tinubu ló ń jẹ́ bẹ́ẹ̀. Abujebudanu. That's the other name for Tinubu. Òun ló gbé débi tó dé. Kò síbi tí Tinubu lè náwó sí ní Nàìjíríà tó náà níṣẹ́. Ó ti fi nǹkan tọrẹ láti kékeré ẹ̀ títí dàrọ̀ yìí. Ọjọ́ tí Buhari lọ kí, ó ní mọ́tò tí Buhari gbé wá òṣèlú kò bá láìfù Buhari mú. So wọ́n fi helicopter gbé lọ, wọ́n gbé lọ sí Daura. Wọ́n jẹ̀ tó wá wa mọ́tò kan gbalẹ̀ lọ fún. Wọ́n jẹ̀ bẹ̀rẹ̀ sí raṣọ sí Buhari lọ́rùn kó lè ṣe é wò ní campaign. Torí ọmọ tó bá ga bí kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ àbí ràkúnmí bẹ́ẹ̀ lójú fún wọn ẹsẹ̀ wọn máa rí. So ẹran kì í fẹ́ ṣe rí yìí. Nǹkan tẹ́ẹ̀mì try láti sọ fún is just kò sígbà tí aláàánú tí ibi lè bá tí anything nǹkan rere ó sọ nínú the same 1 Timothy 6